Africa Content TV. Rékòmí ní kòkó ń ké kó kọ̀rọ̀ ká dínà má gbára àòlànà fún ni ewé ò ní ìgbórí iṣu pé kó kádùn ìpọ̀nrí aláǹgbá kì í ṣẹ́rùn méjì ìbá àjọkùnrin ọmọ ádámọ̀ ọmọ Musa ìbá àjọbìnrin ọmọ àwáwù fìfẹ́ sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa fẹ́rẹ́ fìfẹ́ wá sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa fẹ́ wá fìfẹ́ wá sí wọn lọ́kọ̀ọ̀kan sì máa fẹ́. mo kọrin mo gbowó owó àfáà owó abẹ́ àwọ̀ owó takanda owó alukureni owó tí ó pọ̀ tí ó tán owó tó náà lùbáríkà nínú elégbè mi ẹ kàn fojú eléyìí ni ẹ ò ní pín bẹ́ẹ̀ o. wọ́n ní ká gbélé yìí fún mi. mo ń jáde lọ́lọ́ ní ọba wáìdù gbogbo jíjáde mi lè ní ìmọ̀fìlì ẹ lọ́wọ́ máma jẹ́ ríṣùtà rábí ọlọ́run gbogbo aláhùn gbádánù délẹ̀ ó wà òmẹ́ni tínú run àti àmọ́ mi jù yí wà mọ̀nà mi níyàwó fi mí lọ́kàn balẹ̀ ra bàánà fi mí lọ́kàn balẹ̀ ra bàánà lọ fi mí lọ́kàn balẹ̀ ra kọ́ba gbó kọ́ba tọ́ lórí àwọn ló wà kọ́ba òkúté nítọ́lá nínú ọkàn ló wà lèmi fi ń bẹ lúwa mi sùlìjà láìlì takùtì alábòsí kò ní mú ẹ ọmọ Musa bọ́dẹ̀ lọ́sàn bọ́dẹ̀ lóru bọ́dẹ̀ lówùrọ̀ takùtì alábòsí kò ní mú ẹ alábòsí kò ní mú ẹ takùtì alábòsí. ẹ bá mi ṣàṣìkiri fáfá mi o Allahu Allah 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 Allah. Hello. Oya la ilaha illallah Allah. Hey. Hey. Ọmọ Musa jó fújì. Allah Allah Ayilara Allah Ayilara ìkẹ́ Ọlọ́run àránṣẹ́ Ọlọ́run ìdùnnú Ọlọ́run kó máa bá gbogbo wa ewu ńlá tó wà nínú 2016 Ọlọ́run kó gbé forí wa o owó ńlá ajé ńlá àlùbáríkà òun ni kó jẹ́ tiwa orí tí mo ní orí mi má gbà bọ́dí kó ń fàyà kún látọ̀dọ̀ Ọlọ́run. ó yá ẹ̀ tún bá mi kọrin ńlá kan fánábì Musa ṣẹ́rí ànábì Musa tó ń pè ní Mósè alágídí èèyàn ni alágbára ni Musa jẹ́ni tó burú gan òjèjì èsì láti kékeré bẹ́ẹ̀ bá rẹ̀ ní tó bá ń jẹ́ Musa tó bá ya kíkanjú ẹ má bá wí èèyàn ò ní sọmọ ló mú gọ̀ láàyè ń bí o kó má gọ̀ láéláé ṣe rí Musa láti kékeré ẹ̀ ìgbà tí wọ́n ti bí ọba Fáráò sọ pé wọ́n máa bí ìmọ̀ kan ó lóun ní ó padà wá tẹ Fáráò rí o ọba Fìríáò náà nínú Kùránì níjọ́sí ìgbà tí wọ́n bú Musa kágé kúkúrú wọ́n gbàpọ̀ tí wọ́n gbé sórí ẹ̀
nígbà tó gbé sínú omi tó ń gbé lọ ẹ̀yìnkùlé Fáráò ló tún lọ dúró sí. ìyàwó Fáráò jẹ́ni tí ó bímọ ọba Fìrìáò náà nínú kòríyànù níjọ́sí. kádùngé kúrú wọ́n ń tọ́ Músá nínú ilé Fìrìáò náà. ilé líle ni wọ́n ti tọ́, ilé ọ̀tá ló dàgbà sí, oúnjẹ ọ̀tá ló ń jẹ títí tó fi dàgbà dògbò. ó kàn dín níjọ́ ìjọ kan òun. ọba Fìrìáò náà gbé Músá dání, ó ń bá Músá ṣeré. Músá ń fa Fìrìáò náà rírùn gbọ̀n, ó gbà lọ́wọ́ kò fi ilẹ̀, ó gbà létí kò fi ilẹ̀. ó bá bínú sọ Músá kalẹ̀ kúnlé ní ló bá pe ìyàwó ẹ̀, ọmọ jọ́sí yẹn rèé. ìyàwó ẹ̀ ní ọkọ mi irọ́ ni, ọmọ kékeré ni kò dá nǹkan mọ̀. Fìrìáò náà ó lóun fẹ́ ṣèdánwò fún Músá, ó ní kọ́mẹ́yìn sílẹ̀ kọ́mẹ́ṣẹ̀ náà sílẹ̀, ó ní kí Músá mú kan. Músá fẹ́ mẹ́yìn Ànábì Jùbìrìlà ayára bí àṣà ọlọ́wọ̀n bàbá rán sí. ó bá lọ gbà lọ́wọ́ ni Músá bá mẹ́ṣẹ̀ náà, ó bá ṣẹ̀ṣẹ̀ náà sẹ́nu, ibẹ̀ làwọn ẹ̀ bá ti dá. ẹ bá mi yòbó Ànábì o àlùwà ìwàsálà sálàlà alẹ́ ìwàsálà. ìtàn Músá ṣẹrẹ ni tó bá ń jẹ́ Músá akíkanjú ni wọ́n. ọ̀rọ̀ Ọlọ́run kò ní ṣàìṣe, tíntínní nínú ọ̀rọ̀ Ọlọ́run aláwo kò ní í ṣe láyé. ẹ yòbó Ànábì, ẹ yòbó Ànábì, ẹ yòbó Ànábì.